àkókò yìí níbikíbi tẹ́ bá tún ti láǹfààní láti ti máa gbọ́ mi Akandora Awikonko náà ló kọ mi Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìwé tá ń kà lọ́wọ́ sí ẹgbàgbé òun náà ni Òfò Ẹ Mí látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú òǹkọ̀tàn wọ́n sọ̀rọ̀ nípa Ọládẹ̀jọ Ọdẹ́bùnmi òun náà làgbòǹkọ̀tàn tó kọ ìwé aládùn yìí má gbàgbé ìgbàkigbà tí ẹ bá ti bọ́ sí ìkànnì yìí gbìyànjú láti click lórí subscribe button láti máa rí àǹfààní àwọn fídíò tá a bá ti upload síbi bákan náà ó ní kẹ́ click like kọ́mẹ́ǹtì báwo lẹ ṣe ráwọn ìwé aládùn tá ń kà sí kí làwọn nǹkan tí ẹ rí mú ń bẹ̀ àti àwọn ibi tí ẹ rò pé ó yẹ ká tún ti jára mọ́ṣẹ́ sí bákan náà tẹ bá polówó ọjà pàdé níkànnì yìí tàbí ìkànnì Awikonko tó kù fún ìgbádùn yín náà ni fún ìtanilólobó yín náà ni ẹ má fòkó lórí ìpolówó ọjà tẹ bá pàdé ń bẹ̀ kó lè bá jàǹfààní fún mi lónìí tàbí lọ́la tàbí lọ́jọ́ iwájú káfí ṣe gbà fún mọ́rílé tí ṣe gbà fún gbàdálóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì kó fèsì ránṣẹ́ lé àná ọlọ́run alayọ̀ ní fi sílẹ̀ ìdáwọ́lé yín yóò yọrí sí eré ẹ ní ṣòwò àṣẹ ìjèrè lágbára ọlọ́run àwọn nǹkan kọ̀ọ̀kan tí ẹ lè fi ṣèrànlọ́wọ́ fún anáà nù tẹ́ bá ti fòkó lórí ìpolówó ọjà tẹ́ bá ń bẹ̀ ó ṣàǹfààní kankan fún wa pátápátá ìpolówó ọjà ọ̀hún àbọ̀ ìṣẹ́jú kan àbọ̀ ìṣẹ́jú méjì tàbí jù bẹ́ẹ̀ lọ eléyìí náà pọ̀ jù tẹ́ bá fi ṣe àkóríyá fún ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín Akandora Awikonko ẹ wá pèrè fìdítẹ̀ ẹjá tẹ̀ síwájú ìwé aládùn náà orí kẹwàá ni mo ṣèlérí pátì tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ àmọ̀ríṣe ọjọ́ ìbí rẹ̀ rèmídòmídò ọjọ́ ìbí rẹ̀. Láti ìgbà tí ejò àti àwọn ẹgbẹ́ rẹ̀ ti dé ìrètí ayọ̀ ni àwọn aráàlú ti kó sí wàhálà oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ mọ́nìgbàgbé ló ṣẹlẹ̀ sí àwọn ará ìlú kí ọjọ́ ìnáwó òkú ìyá Òjó tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn ọlọ́ṣà ká mọ́lé lóru ni wọ́n kó lẹ́rù lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tilẹ̀ sọ ẹ̀mí nù bí òkìkí ti ń kàn tó síbẹ̀ Àmọ̀rí àti àwọn ẹgbẹ́ rẹ̀ kò tilẹ̀ ṣe bí ẹni pé wọ́n gbọ́ ohunkóhun gbogbo wọn ni wọ́n já òkú àti ìlú ìrètí ayọ̀ mìtìtì lọ́jọ́ ìnáwó òkú tí Àjàgbé ṣe àìmọye olórin wọn wá ṣeré oríṣiríṣi oúnjẹ àti ọtí ló wà níbẹ̀ tájá tẹran ni wọ́n jẹ àjẹyó tí wọ́n sì tó mu àmúyó wọ̀bìà kan mu ọtí yó ó fi sìgá hànú ó sì sáná láti fi náà ran sìgá ètè ni wọ̀bìà ó mú iná lọ iná jó ní ètè ó sáré tu sìgá ẹnu rẹ̀ lẹ̀ ojú rẹ̀ sì là wà fún bí ìṣẹ́jú méjì kó tó tún bẹ̀rẹ̀ ẹjọ́ ẹlẹ́yà rẹ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ náà sójú wọn ni wọ́n rẹ́rìn-ín kò pẹ́ púpọ̀ lẹ́yìn tí ọ̀mùtí náà ń jó tí ọkùnrin kan tí ó wọ tòkìtìlẹ̀ léèsì funfun báláwú náà kó ìṣe rẹ̀ dé ọkùnrin náà ń tẹ̀lé bàṣubàṣu nítorí pé ó ti yó bí irú ńgbà tí ó dé etí kòtò tí àwọn alábàáṣe ń wẹ ọwọ́ sí ó ṣubú sínú rẹ̀ ó sùn lọ àwọn ẹlẹ́yin ojú àánú kan ni wọ́n fi agídí wọ́ jáde nínú kòtò gbogbo aṣọ iyì tó wọ̀ wá sí ojú agbo ijó ní epo ọbẹ̀ mú tẹ́tẹ́ àwọn ènìyàn tí wọ́n mọ ilé rẹ̀ ni wọ́n fi ọgbọ́n tì í ní pàgọ́ kò lójú agbo ọkọ̀ tí ó wọ ìlú ìrètí ayọ̀ lọ́jọ́ náà kọ sísọ àìmọye màlúù wọn rógun ọbẹ̀ àkùkọ adìẹ tí wọ́n di ọbẹ̀ lọ́jọ́ náà kò lóǹkà títí tí ilẹ̀ fi mọ́ làwọn olórin ti ń ṣeré tí gbogbo àwọn ènìyàn ń jẹun wọ̀mù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n jẹun tán tí wọ́n ń dá ara wọn lẹ́bi fún odidi ọ̀sẹ̀ kan lẹ́yìn ìnáwó náà ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn ló gba àwọn wọ̀bìà lálejò gbogbo wọn ń sunú bí ewúrẹ́ tó sì gbójájẹ ní ojoojúmọ́ làwọn obìnrin máa ń sẹ́ ìpè ní àfẹ̀mọ́júmọ́ nítorí ìgbẹ́ olómi tí wọ́n ń bá lẹ́kùnlé wọn ìnáwó òkú dé ọlọ Àjàgbé àti àwọn ẹgbẹ́ rẹ̀ ń jayé orí wọn lọ lóòtẹ́ẹ̀lì ọbẹ̀ làwọ̀ bí wọ́n ti ń fọ́lé ni wọ́n ń fọ́ báǹkì ní ìlàrí ni àwọn aráàlú ń sọ ẹ̀mí nù láti ọwọ́ àwọn adigunjalè ó pé oṣù méjì gééré tí Àjàgbé ṣe ìnáwó òkú ìyá rẹ̀ ní ìnáwó mìíràn tó wá sáyé síwájú ọjọ́ náà ni ìkéde ti ń wáyé lórí rédíò àti tẹlifíṣàn pé ààrẹ Àmọ̀rí fẹ́ ṣe ọjọ́ ìbí rẹ̀ nítorí náà kò bá àwọn ejò àti ẹgbẹ́ rẹ̀ lójijì òtẹ́ẹ̀lì ọbẹ̀ làwọ̀ kò gbẹ́sẹ̀ mọ́ gbogbo àwọn ọlọ́lá tó wà níbẹ̀ ni wọ́n wọṣọ tó bójú mu wọ́n ń kí ara wọn lójú agbo gbogbo wọn jókòó wọ́n ń bára wọn jẹ̀wọ́ oríṣiríṣi ọkọ̀ àwòmẹ́nu ni àwọn ọlọ́lá náà gbé wá síbẹ̀ ọ̀gá ìmọ̀ye ọlọ́pàá ló ń ṣọ́ wọn wọ́n ń tẹ̀lé wọn kiri ojú agbo bí ajá ti ń tẹ̀lé olówó rẹ̀ ń dàbẹ̀ ni pé ọjọ́ ìpàdé àwọn òrékelẹ́ wà lọ́jọ́ náà bí àwọn omidan pupa ṣe wà níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn adúmáadán náà rìn kiri lójú agbo àwọn omidan mìíràn bóra wọ́n dàbí ẹ̀gbẹ́ ògiri ilé òrìṣà àwọn àdàgbà
àwọn adàgbàkọ́lá obìnrin náà kò gbẹ̀yìn rárá. Ó kù díẹ̀ kí ètò bẹ̀rẹ̀ ní jìgán wa ọkọ̀ dé. Òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ bẹ́ sílẹ̀ nínú ọkọ̀ wọn wọlé lọ. Eré bẹ̀rẹ̀ ní pẹrẹu. Àyànṣínà àti àwọn ẹgbẹ́ olórin rẹ̀ kò kẹ̀rẹ̀ rárá nínú orin kíkọ àti ìlù lílù. Ọ̀kọ̀ọ̀kan ló ń pe orúkọ àwọn aláṣẹ ìlú pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Ó ń kì wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá. Àmọ̀rí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ náwó bí ẹni tí ó ní ẹ̀rọ owó nílé. Nígbà tí orí ọmọdé léwu kọjá àlà, ó ti ọwọ́ bọnú àpò tí ọmọdé kan gbé sàlẹ̀. Ó bu àìmọye owó náírà lọ́wọ́. Ó ń fi kọ́rẹ́ǹsì ilẹ̀ omidan pupa tó ń bá a jó ní ìdí. Àwọn èrò wòran pariwo gè. Ohun tí ó ṣe wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ Àmọ̀rí lórí. Ẹnìkan gba àpò owó lọ́wọ́ ẹni tí ó gbé tẹ̀lé. Ó tú gbogbo owó inú rẹ̀ lé omidan tirẹ̀ lórí. Gbogbo wọn ń dábìrà. Wọ́n sọ owó ìlú di yẹ̀yẹ́. Gbogbo àwọn òṣìṣẹ́ báńkì ìlú ni wọ́n kó ní òṣùmọ́jú. Ààrẹ Àmọ̀rí ti pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ wà lẹ́nu iṣẹ́ nígbà tí owó bá ń tán lọ́wọ́ àwọn. Ààrẹ á sáré já sọ̀wédowó fọ́ọ̀kan nínú àwọn mínísítà pé kó lọ gba owó wá. Nígbà tí onítọ̀hún bá fi ọkọ̀ ru owó dé, ariwo ìlú, orin àti ijó àtúnṣọ gèè. Gbogbo àwọn ọmọdé a máa kùlù bọ́ọ̀dì. Àwọn ará Gálátíà sì máa pàtẹ́wọ́. Gbogbo ìṣẹ̀lẹ̀ ojú agbó mú kí inú àjàgbé máa rúfù. Ó pe àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọnú yàrá kan lọ. Wọ́n forí korí, wọ́n sì fẹnu kò pé kí àwọn dá sẹ̀ríà fún àwọn ọ̀jẹ̀lú tó sọwọ́ ìlú di ìdàkudà. Lẹ́yìn ìpinnu náà, gbogbo wọn padà sí ìdí ọtí wọn. Lẹ́yìn ìgbà pípẹ́ tí ètò ti ń lọ lójú agbo, olóòtú ètò fi gbohùngbohùn sẹ́nu. Ó fẹ́ afẹ́fẹ́ sí i nínú. Ó pàṣẹ pé kí gbogbo àwọn oníjó padà sí orí àga wọn. Lẹ́yìn tí ó ti sọ pé kí eléré ó pàlò. Lẹ́yìn náà ló sọ pé kí àwọn tí wọ́n mú ẹ̀bùn wá fún ààrẹ máa bọ̀ níwájú láti wá mú ẹ̀bùn wọn kalẹ̀. Ajéwọlé wa ọkọ̀ mẹ̀sí ọlọ́yẹ́ dúdú kan wojú agbo. Ó fi kọ́kọ́rọ́ lé ọmọdélé lọ́wọ́. Onítọ̀hún tún fi gbohùngbohùn sẹ́nu. Ó ní, ààrẹ Àmọ̀rí, èyí ni àmì ìfẹ́ àwọn mínísítà, àwọn kọmíṣánná àti àwọn gómìnà sí yín. Ó fi kọ́kọ́rọ́ náà lé Àmọ̀rí lọ́wọ́. Gbogbo àwọn ènìyàn ó kù pẹ̀lú àtẹ́wọ́. Lẹ́yìn èyí ni àwọn ọlọ́lá ń jáde pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn. Láàrin àwọn èrò ni Àníkẹ́ ti dìde. Ó lọ tààrà sí inú ilé kan. Ó ṣí ilẹ̀kùn. Ó da ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ jáde pẹ̀lú okùn ọrùn. Àwọn ọmọkùnrin tó tẹ̀lé wọlé so ewúrẹ́ kọ̀ọ̀kan máa ga àwọn ọlọ́lá kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ̀bùn tirẹ̀. Ní èyí tún ya àwọn èrò wòran lẹ́nu. Wọ́n pariwo ẹnu, wọ́n sì kan sáárá. Bó tilẹ̀ jẹ́ pé Àjàgbé àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ṣe ìpinnu láti jẹ àwọn ọ̀bàyéjẹ́ náà níyà. Síbẹ̀ àìmọye àwọn ọlọ́pàá tó ń ṣọ́ wọn kiri ojú agbo kò jẹ́. Ní dédé agogo 4 ìdájí ni ètò wá sópin. Ní kété tí ètò parí ní Gbádégẹṣin àti Ìbídùn kò lójú agbo. Wọ́n wọ inú yàrá kan lọ nínú hòtẹ́ẹ̀lì. Wọn mọ ìgbà tí oorun gbé wọn lọ. Lẹ́yìn ìgbà tí wọ́n tẹ́ ara wọn lọ́rùn tán, ní dédé aago 5 àbọ̀ tí wọ́n jí, wọn ò rí àwọn ọlọ́lá mọ́. Gbogbo wọn ti túká lọ sílé wọn. Gbádégẹṣin àti Ìbídùn sáré bọ́ sẹ́yìn ọkọ̀. Dẹ́rẹ́bà sínú ọkọ̀. Ó forí lé àárín ìlú. Jìgan, sájẹ́ǹtì, kọ́bùrù àti ejò náà sáré bọ́ sínú ọkọ̀ Jìgan. Wọ́n tẹ̀lé wọn lọ. Lẹ́yìn ìgbà díẹ̀, wọ́n sáré kọjá ní ẹ̀gbẹ́ ọkọ̀ Gbádégẹṣin. Jìgan sáré yíwọ́ ọkọ̀ sí inú kòtò kékeré kan tó wà lójú ọ̀nà. Ó paná ọkọ̀. Ìdí tí ọkọ̀ kọ sí ojú ọ̀nà kò jẹ́ kí ọ̀nà gba ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn láti kọjá. Ojú ń kan Gbádégẹṣin. Ó sọ fún dẹ́rẹ́bà pé kó lọ ràn wọ́n lọ́wọ́ láti ti ọkọ̀ náà jáde. Ní dẹ́rẹ́bà Gbádégẹṣin ti ràn àwọn ọlọ́ṣà lọ́wọ́ láti ti ọkọ̀ jáde. Ní Jìgan hó náà mọ́ ọkọ̀. Kì í kókó ṣe pé ọkọ̀ ò lè jáde nínú kòtò fúnra rẹ̀. Ó ń dọ́gbọ́n rìn pẹ́ púpọ̀. Lẹ́yìn èyí ni ọkọ̀ jáde. Ní kété tí ọkọ̀ jáde, Àjàgbé sáré yọ ìbọn ìléwọ́ rẹ̀ nínú àpò. Ọ̀nà sí Gbádégẹṣin ní gángá àyà. Ó di pẹ̀wò. Gbádégẹṣin gbé orí lé tìmùtìmù ẹ̀yìn ọkọ̀. Ó sun oorun ayérayé lọ. Dídùn bá Àjàgbé kò tí ì rọlẹ̀ tí sájẹ́ǹtì fi yìnbọn lu Ìbídùn. Jìgan sì rán dẹ́rẹ́bà lọ sí ọ̀run ọ̀sán gangan. Àjàgbé sáré mú kọ́kọ́rọ́ ọkọ̀ tí ó bọ́ sílẹ̀ lọ́wọ́ dẹ́rẹ́bà. Wọ́n sáré wọ́ òkú Gbádégẹṣin àti Ìbídùn sílẹ̀ nínú ọkọ̀. Jìgan gbé kọ́bùrù sínú ọkọ̀ rẹ̀. Ó juwọ́ sí wọn. Àjàgbé àti sájẹ́ǹtì kó sí inú ọkọ̀ Gbádégẹṣin. Wọ́n gbéra ó di Pọ́tà níbi tí wọ́n ti lọ lu ọkọ̀ náà tà ní gbàǹjo. Ilé ìtura owó tútù ni wọ́n wà ní Òṣogbo tí wọ́n fi tẹ wáyà ránṣẹ́ sí àwọn ará Pọ́tà pé kí wọ́n wá bá wọn lọ́hùn-ún. Báyìí la parí orí kẹwàá ìwé ni Òfò Ẹ̀mí látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú òǹkọ̀tàn Ọládẹ̀jọ Ọ̀dẹ́bùnmi. Ẹ má gbàgbé láti click lórí subscribe button
kẹ́ ẹ lè mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi àwọn ìwé aládùn míì sí àyín àti bákan náà ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín ò ní pé bẹ́ẹ̀ bá bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí àti àwọn ìkànnì àkàndá ọ̀rọ̀ Awíkonko míì tó tún kù ẹ má fò kó lórí àwọn ìpolówó ọ̀hún kó lè bá wúlò fún mi bóyá lónìí lọ́la tàbí lọ́jọ́ iwájú ká fi ṣe gbà fún mọ́rílé kì í ṣe gbà fún gbàdà lóko ọmọkò tí ń sunkún búrẹ́dì kó fèsù ránṣẹ́ ẹni nǹkan pàtàkì láti bá mi sọ ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.